rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa níbi tá a ti máa ń ṣe review àwọn àjààbálẹ̀ sinimá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ òkèlè ó yá ẹ jẹ́ ká bọ́ síbí o. Sinimá àjààbálẹ̀ tí a gbé wá fún yín lónìí ni Alátìlẹ́yìn. Ta ló ń tì lẹ́yìn, ta ló ń tini lẹ́yìn? Torí pé gẹ́gẹ́ bí àwa ti mọ̀ pé Ọlọ́run nìkan l'alátìlẹ́yìn ẹ̀dá, ṣùgbọ́n àwọn kan tún wà ní ayé t'Ọlọ́run máa ń fi ṣe kíni, tó máa ń fi ṣe alátìlẹ́yìn ẹni. Nínú sinimá yìí la ti rí àwọn àgbègbè òṣèré àtàwọn ojú tuntun. Àwọn bí Òkèlè, Bọ̀dá Òkèlè ò gbẹ́yìn nínú sinimá yìí. Wùmí Toríọlá ó wà nínú sinimá yìí. Ṣẹ́gbowẹ̀ gangan fún rẹ̀, òun gangan náà wà nínú sinimá yìí. Ìyá Ìjẹ̀ṣà number 1 wọ́n wà nínú sinimá yìí. Sinimá yìí la ti rí Ìyá Ìjẹ̀ṣà àti ọmọ ẹ̀ Ṣẹ́gbowẹ̀. Wọ́n ní a kì í kẹ́kùn kó di méjì. Ìyá Ìjẹ̀ṣà fẹ́ kẹ́ ọmọ ẹ̀ kan ṣoṣo tó ní, ìyẹn Ṣẹ́gbowẹ̀ o, ó fẹ́ kẹ́ kó di méjì látàrí ìwà oríṣiríṣi tọmọ náà ń wù. Ìyẹn ni wípé ọmọ tí a ń sọ ìyẹn Ṣẹ́gbowẹ̀ tó jọmọ Ìyá Ìjẹ̀ṣà nínú sinimá yìí, ó jẹ́ ọmọ kan tó jẹ́ wípé látàrí ìfẹ́ tí ìyá ní sí kò wá bìkítà. Ilé ìwé ò kán, ó tiẹ̀ dé level kan ó lòun ò lọ ilé ìwé mọ́. Ìyá náà ní kò sí wàhálà, gbogbo ohun tó bá ti fẹ́ pátá nìyá tó bí lọ́mọ nìyá máa ń bá fẹ́ o, àbẹ́ẹ̀ rí. Títí débi wípé ó lòun ò lọ ilé ìwé, òun fẹ́ lọ máa ṣiṣẹ́. Ó gba ilé iṣẹ́ lọ, ó bẹ̀rẹ̀ sí ní lọ jí ẹyin adìyẹ kó ní pọ́tìrì ibi tó ti ń ṣiṣẹ́. Ẹ wò ó, lágbára lọ ṣiṣẹ́ Ṣẹ́gbowẹ̀ nìyẹn. Ọmọbìnrin tí a tún ràn lọ́wọ́, èèyàn tí Wùmí Toríọlá tó fún níṣẹ́, tó wá jẹ́ wípé ọkọ Wùmí gangan ló wá ṣe kíni ló wù ú o. Bẹ́ẹ̀ ni o, ọkọ Wùmí Toríọlá gangan ló wù ú. Tó ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ Wùmí Toríọlá níṣu. Gbogbo wa la mọ̀ pé wèrè ẹ̀ kò gbàgbó tó bá mú ìyẹn nínú sinimá. Àwa sì mọ bó ṣe máa jẹ́ nínú sinimá yìí. Ṣẹ́gbowẹ̀ àti ìyá ẹ̀ kí ló máa gbẹ̀yìn wọn ná? Tẹ́ ẹ bá ti wo sinimá yìí, ẹ sáré lọ wo apá kìíní Alátìlẹ́yìn lórí ìkànnì YouTube. Ó ṣẹ̀ṣẹ̀ jáde ni, àjààbálẹ̀ ni. Ẹ jẹ́ ká wò ó, kí ló máa gbẹ̀yìn ìyá yìí àti ọmọ ẹ̀ Ṣẹ́gbowẹ̀? Arábìnrin yìí tó jẹ́ pé wọ́n ràn lọ́wọ́ náà, gẹ́gẹ́ bí orin tí mo kọ lálákọ̀ọ́kọ́, tó jẹ́ pé Wùmí Toríọlá ràn lọ́wọ́ látàrí pé kó lè máa rí nǹkan jẹ, kó lè máa rí nǹkan mu. Wọ́n àti ìyá ẹ̀ tó jẹ́ wípé ọkọ Wùmí gan-an o ló wá ṣe kíni, ló wá yàn lálẹ́. Tí Wùmí bá gbámú, ẹ wò ó, kí ló lè ṣẹlẹ̀? Ẹ já máa wo ibi tó máa já sí. Tó bá jẹ́ ẹ̀yin ni Wùmí Toríọlá, tẹ́ bá gbá ọmọ bẹ́ẹ̀ mú, kí lẹ máa ṣe fún un? Tó bá jẹ́ ẹ̀yin ni ìyá Ṣẹ́gbowẹ̀, tàbí tẹ́ ẹ bá láǹfààní láti gba ìyá Ṣẹ́gbowẹ̀ ní ìmọ̀ràn, kí lẹ tiẹ̀ máa bá ìyá sọ ná? Ẹ wò ó, ẹ má gbàgbé, ẹ bá wa subscribe sórí ìkànnì YouTube wa. Ẹ tẹ